àwọn ìyàwó ọmọ tèmi ò dé hospital bímọ rí o èmi alára mi ò lọ gbọ́ hospital rí oògùn ìbílẹ̀ lèmi ń lò. ìjì oníjà òwú gbẹ́gi ńlẹ̀ láyé ewé àtegbò ni. ewé àtegbò ni o. àṣàjẹ ní fò látòkè kó wá gbòkúta jẹ nínú ilẹ̀. Ọlọ́run má jẹ́ ẹran ẹyẹ ewé àtegbò ni. bírú ìtọ́jú bírú ọ̀wọ̀ yẹn ọ̀wọ̀ kéèyàn máa lọ ibì kan kíkiní kan fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ mo mọ̀ dájú pé tó bá ẹyin kété lọ́fọ̀ ṣẹ̀ èèyàn lọ tán kí nǹkan yẹn tó ṣẹlẹ̀. láyé àtijọ́ kò sọ pírẹ́sọ̀. gbogbo mi ní kò sí Ọlọ́run má jẹ́ kò sí ọ̀nà kì í dí kẹ́ni yẹn má jẹ́ ọ̀nà tó bá gba abẹ́rẹ́ àgbàwú díẹ̀. ó ṣẹlẹ̀ rí àgbàwú díẹ̀ káwọn olè máa jà níbì kan kó o gbé mọ́tò kò di mílíọ̀nù 10 sí wọ́n bá rí ẹ báyìí àríkí àríyọ́là kọ́mọ tuntun èmi mọ̀ débẹ̀. ọmọ bá mọ́bìnrin kan wo fọtí tásìkò báyìí omi tó ń ti ṣẹ̀fọ́ rẹ̀ ń fọ́jà wọ́n má ṣe ń bọ́lẹ̀ ní bíbá tẹ̀lé. bọ́tà má mú wa ká má rí wàhálà ká má rí dààmú tó bá fi nǹkan sórí àga báyìí kí wọ́n fi nǹkan sórí àga báyìí tó bá lọ ọbẹ̀ tó bá ti ṣe báyìí wàá gbọ̀n ó tó ṣe kínní kan ò lè ṣẹlẹ̀ àmọ́ ó nójú àwọn nǹkan ńláńlá yẹn ó nójú nǹkan téèyàn lè gbè fún ọmọ torí pé tọ́mọ bá ṣe kínní jù ó lè ṣìwà fún pẹ̀lú ẹ̀. Yorùbá Gidi TV. Basiratu Oṣokàndú Ògùntóyìnbó Wòsílát. ìyá mi elégbòjẹ àdó abalísì ni mísà ajáwé ayẹgbò pàtàkì ewé àti egbò jẹ́ nǹkan tó so láyé ró. àkíyèsí tí mo rí pé ayé ò ṣe bá a ti ń ṣe nígbà wáṣẹ̀ ṣe rí ewé àti egbò àbáwáyé wa ni torí pé kí ni ìgbà tọ́lọ́run dá àwa ọmọ ẹ̀dá tó dá gbogbo ewé oko ó fi ijọ́ mẹ́ta ìjọ kẹta ọ̀sẹ̀ ló fi dá ewé fún wa pé ká máa lò ewé jẹ́ nǹkan tó jẹ́ kókó nígbésí ayé ọmọ ẹ̀dá. ìgbà tí mo wà ní kékeré mo síkì ọmọ ọdún méjì ò jọ ọmọ ọdún kan lọ jòǹjò ló ń lẹ̀ báyìí. ọ̀sán yìí bàbá mi ń sọ pé kán lọ ṣe ìṣẹ̀ṣe fún mi tó jẹ́ nǹkan ìdílé wọ́n dẹ̀ lè ṣe fún mi mo gbádùn. ìgbà tí mo gbádùn yẹn wọ́n wá ń sọ fún mi pé ìgbà báyìí mo síkì ọ̀sán yìí bàbá mi ló ń sọ fún pé kán lọ ṣe ìṣẹ̀ṣe fún mi. èmi náà ni mo wà ń jókòó yìí. kí ni ń bẹ lọ́wọ́ yìí mọ̀mọ́? àdán ni. ẹ gbé sókè káwọ́ náà ẹ bá wa fọwọ́ fẹ́ báyìí. ẹ ṣe lè sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa. mo lè sọ̀rọ̀ pé iṣẹ́ tó ń ṣe àbí mo lè sọ̀rọ̀ nípa ẹ̀. tó láǹfààní ṣá. láǹfààní àǹfààní tí eléyìí ń ṣe number 1 àǹfààní tí eléyìí ń ṣe ni wípé tí èèyàn bá lóyún tóyún yẹn ò bá wá ilẹ̀ tó bá jókè ló bá wà wọ́n máa ń pẹ́ hospital wọ́n máa ṣiṣẹ́ fún ọ wọ́n máa ṣe fún ọ àwọn àgbàlagbà àwọn bàbá wa wọ́n á sọ pé kán fi ilẹ̀ tó bá ti lè lo oògùn ìbílẹ̀ á lò ìtàdé gbọ̀njú bá tí a fi ń lò àwọn ìyàwó ọmọ tèmi ò dé hospital bímọ rí o èmi alára mi ò lọ gbọ́ hospital rí oògùn ìbílẹ̀ lèmi ń lò bó ṣe jẹ́ nìyẹn ìyẹn tó eléyìí o fún eléyìí o. kí ló lọ́wọ́ tán? àdán ni. wọ́n ní wọ́n bá lanú àdá kan. ẹ sọ fún wa. àtọ̀lẹ́dọ́lẹ̀ ń tàdán àdọ̀lẹ́dọ̀lẹ̀ ń tàdán èèyàn lè lánú àdán kó má ba nǹkan bẹ̀. kì í ṣe gbogbo nǹkan tó bá ń ṣe èèyàn máa pé hospital èèyàn gbọ́dọ̀ máa lo nǹkan sára ẹ̀ dépò bíi pé ọmọ ọgbọ̀n ọdún mi téèyàn bá rí ọmọ lè nù pé bóyá ọmọ ọdún 15 ni torí pé iṣẹ́ àwọn oríṣiríṣi ewé àtegbò yìí ó ṣe àǹfààní lára tó ti yé yín ó ṣe àǹfààní lára ó dẹ̀ ṣe ara ní gírí lóore ó ṣe èèyàn lóore ewé àtegbò yẹn ìwù gidi ló ń ṣe lára kò sí irú àrùn kan tó lè wà lára tó bá ti lè lò ewé àtegbò kò sí nǹkan yẹn wọ́n máa tún pé dànsákì ni. ṣe rí ewé àtegbò ní àtètè kọ́ṣe ni lọ̀rọ̀ wà. bẹ́ẹ̀ni. olóyún ó pọ́ṣù kan ni ó fẹ́ jábọ́ sílẹ̀ ni tó bá lè wá àtegbò ó máa padà sáyẹ. bẹ́ẹ̀ni.
orí ń fọ́ ọmọ ọrùn ń dùn mí ni tó bá lè wá àtegbò ó máa kílíà mi ò rórun sùn ní ewé àtegbò gbogbo ẹ wà. tí aláboyún bá lóyún tó bá póṣù 5 tó bá bẹ̀rẹ̀ sí nǹkan nílò títí tó máa fi bímọ kò sí wàhálà o tó bá dẹ̀ máa bímọ tó bá bí ò bá ní lọ hospital kò ní ìdí kó lọ sí hospital á bímọ yẹn tó bá dẹ̀ jẹ́ pé bóyá bíi typhoid ni ewé àtegbò ká o tí ò jẹ́ pé kò lè dé hospital o tó ti yé ní ìsìn pé bóyá òòyì orí o tàbí pé bóyá inú àrùn kúdórógbó o ewé àtegbò ká o ìtọ̀ ṣúgà ewé àtegbò ká o téèyàn bá ti lè lo òògùn ẹ o. Màmá ṣé ẹ ti rí àwọn èèyàn tán nírú àwọn àìsàn bíi ìtọ̀ ṣúgà, ẹ̀jẹ̀ ríru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rí? èmi ti ṣe rí èmi ti ṣe rí fún èèyàn ní wípé bóyá ìtọ̀ ṣúgà yẹn ewé kíní la máa lò fún báwo náà ṣe ń pè omi àgbọn la máa lò tá a bá pa gbogbo èlò yẹn tán omi àgbọn la máa lò tàbí pé kí ọkùnrin kó máa tọ̀ ní bí 15 kílẹ̀ mọ́ kí ọkùnrin máa tọ̀ bí irú ike ọ̀dà yẹn kan àti ìlàjì kílẹ̀ tó mọ́ ewé àtegbò ká tá a bá ti lè pa kíní yẹn pọ̀ tó bá ti ṣe sínú ike tó bá bẹ̀rẹ̀ sí ní mu tó bá máa mú láàrin ìjọ 5 á wá kí ipò ẹ̀ ṣe ni ewé àtegbò ká tí wọ́n bá dẹ̀ lóyún nìyẹn tóyún yẹn bá fẹ́ jábọ́ ní bí oṣù 5 ewé àtegbò ká torí àrùn 3 ló wà àrùn tó ń bòyún jẹ́ ewé àtegbò ká Òkìníṣàná ń pè àrùn 3 ló wà ìkan wà níbí báyìí látàn ìkan wà níbí báyìí ìkan wà lórí ọyàn tí wọ́n bá lóyún bó bá pé oyún oṣù 5 oyún yẹn máa jábọ́ lẹ̀ àmọ́ ewé àtegbò ká èmi tí ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa ní oríṣiríṣi yẹn ewé àtegbò ká àwọn obìnrin tó ń wá ọmọ ewé àtegbò ká tó bá ti lè lo oògùn tó bá parí mẹ́sìsì ẹ̀ tó bá ti lè lo oògùn láti jẹ́ ẹ̀ wà èmi ń ṣe fún yàn mo ń ṣe fún yàn ẹni tí bẹ́ẹ̀ lọ́hùn lódìdí bí ọdún 10 èmi ń ṣe fún tó dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ tó máa wá kí mi pé mo ṣe èmi ń ṣe fún pé bóyá bíi pé kéèyàn bímọ tán kíní tó máa ń ṣe wọn má rí iye yẹn gìrì yàtọ̀ fún má rí iye kò gbọ́dọ̀ díjọ́ 9 lára ọmọ tí èèyàn bá bímọ yẹn tó bá díjọ́ 2 ewé tá a máa já tá a máa gbó báyìí tó máa ìka àárín báyìí la máa gbọ́ làwa máa lò fún tó máa fi kíni ẹnu ọmọ yẹn ò lè gbó gìrì yàtọ̀ fún kárúkúṣù kárúkúṣù yẹn kẹ̀ tí oyún bá wà ní oyún oṣù 7 èmi mọ̀ dájú wípé tí n bá ti ṣe àṣejẹ fún yàn kárúkúṣù yẹn ò lè ṣe ọmọ mo mọ̀ dájú torí àwa la ń ṣẹ̀dá ìnílùú tiwa bí irú ọ̀wọ̀ yẹn ọ̀wọ̀ kéèyàn máa lọ ibì kan kíkiní kan fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ mo mọ̀ dájú pé tó bá ẹ̀yin kété lọ̀fọ̀ ṣẹ̀ èèyàn lọ tán kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ èèyàn lọ ogbó ọwọ̀ èmi mọ̀ dájú èèyàn kúrò ń bẹ̀ tán kíkiní yẹn tó ṣẹlẹ̀ tàbí pé káwọn olè máa jà níbì kan kó o gbé mọ́tò kó di mílíọ̀nù 10 sí wọ́n bá rí ẹ báyìí àríkí àríyọ́ là kọ́ mọ́tò tuntun èmi mọ̀ débẹ̀ mo kọ́ ni kì í ṣe pé bóyá ó ti mí ìdẹ mọ̀wé bí mo ṣe wà yìí mi ìmọ̀ wà ní okàn dé 10 ẹwà àmọ́ ètò wà lágbárí mi ló wà ń bẹ. mẹ́mórì wà ń bẹ. mẹ́mórì wà ń bẹ mẹ́mórì mi ò sà lọ wà ń bẹ kò síbi tán ti ń wá. òun náà lẹ́dẹ̀ tó fi ń kọ́ àwọn ọmọ. òun ni mo fi ń kọ́ àwọn ọmọ mi àmọ́ ó nójú àwọn nǹkan ńláńlá yẹn ó nójú nǹkan téèyàn lè gbè fún ọmọ torí pé tọ́mọ bá ṣe kinní jù ó lè ṣìwà fún pẹ̀lú ẹ̀ nǹkan tó jẹ́ pé àkùrọ ọmọ sọ́ọ̀fẹ́ kọ́ yóò bá gbé gbogbo ẹ̀ fún ọmọ yẹn ó lè ṣìwà fún ọlọ́mọdékọ̀ máa wá ṣìwà fún a máa pé kò sí bóun ò ṣe jẹ́ òun èèyàn ṣe máa dẹ̀ ní dẹ̀ẹ́dẹ̀ nìyẹn gbogbo àwọn nǹkan alágbára yẹn èèyàn gbọ́dọ̀ fi kọ́ ọmọ ẹ̀ lẹ́yìn nǹkan ayò ewé náà ni kò sí nǹkan méjì tó fi ń ṣe ewé àti a ò fi orí èèyàn ṣe o a fi páàtì èèyàn ṣe o jẹ́ mi pé lọ́tẹ̀lì tí ń ṣe o èmi ò fi páàtì èèyàn ṣe o bí ìdẹ̀rù lọ pé kinní kan téèyàn bá dẹ̀ ń lọ ibì kan Ọlọ́run má jẹ́ ká rí ọ̀tá má mú wa ká má rí wàhálà ká má rí dààmú tó bá fi nǹkan sórí àga báyìí kí wọ́n fi nǹkan sórí àga báyìí tó bá lọ ọbẹ̀ tó bá ti ṣe báyìí wàá gbọ̀n ó tó ṣe kínní kan ò lè ṣẹlẹ̀ ọwọ́ gidi ni. àfisẹ́yìn lẹ́gùn faṣọ. àfisẹ́yìn lẹ́gùn fiṣọ èmi mọ̀ ní kì í ṣe pé mímọ̀ ṣe wà mí ìdẹ̀ mọ̀ wì kò síbi àwọn ọmọ mi máa ń wí pé àmọ́ mi ẹ ṣe pé kìíní mo ní mẹ́mórì mi ò kú o kò síbi tán ti ń pè mí
mọ́mórì mi ò mo mọ̀ débẹ̀ ni. àwọn ọmọ yín kan dá ilé iṣẹ́ sílẹ̀ tí wọ́n ń lo àwọn nǹkan tẹ̀ ń tà yìí láti fi máa sọmọ aráyé lóore OEA. ṣé ẹ̀yin náà ń dúró tì wọ́n ẹ̀ ń tì wọ́n lẹ́yìn? wọ́n tì wọ́n lẹ́yìn o torí téèyàn bá wà tí ó bá ti ọmọ ẹ̀ lẹ́yìn Ọlọ́run má jẹ́ kó mọ̀ wá gbogbo yín ò ní bọ́ sọ́wọ́ ayé o. àmín o. bẹ́ẹ̀ ṣe dúró ní ìsìn ẹ̀ ní bọ́ sọ́wọ́ ayé kò sẹ́ni tí ò náà ta o. àmín. téèyàn bá ń bí ọmọ tó bá ń ṣe nǹkan tó bá gbé lọ́mọ yẹn lọ́wọ́ ó gbọ́dọ̀ dúró tì torí ànírí wàhálà. àmín o. bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ìsìn gbogbo amọ̀rìn ló dùbúlẹ̀ àmẹ́ni inú rùn wọn inú yìí ò ṣe é ṣí wò tí wọ́n bá ṣí tọmọlàkejì ẹ̀ wò àmọ́ bí tọmọlàkejì ẹ̀ ṣe rí o bí tẹ̀mí ẹlẹ́ni ṣe rí o gbogbo ọmọ tèmi lèmi dúró tì o mo fi gbogbo ara dúró tì wọ́n ni pé mo bá ń bọ̀ kó káàbọ̀ kò sí gírì ní tí n bá mo ń lọ ilé níjọ́ kan mo bọ́lẹ̀ ní ìyànà ilé wa ní nǹkan aago 11 àwọn ológunlé kò dẹ̀ ti kún gbogbo àyíká nígbà mo débẹ̀ báyìí wọ́n pe kọ́bùrù mi ò mọ̀ pé wọ́n ní orúkọ kọ́bùrù sájẹ́ǹtì kínní kan nígbà mo débẹ̀ ọwọ́ ń tọwọ́ ní mọ́mí ń bọ̀ lẹ́ tí ń bọ̀ mo ní ẹnìkan ló mú mi kọjá ní wọ́n ní mọ́mí ẹ máa lọ ilé ẹ máa lọ ilé ẹ máa lọ ilé kò sí wàhálà bí mo tún ṣe báwọn ṣe sinmi dọ́nà tí mo ṣe yí padà onílàlà ń lù. bàbá ewé àtegbò dẹ ni. ìjì oníjà òwú gbẹ́gi ńlẹ̀. láyé ewé àtegbò ni. ewé àtegbò ni o. àṣàjẹ ní fò látòkè kó wá gbòkúta jẹ nínú ilẹ̀. Ọlọ́run má jẹ ẹran ẹyẹ. ewé àtegbò ni. mo lóyún mi ò lẹ́jẹ̀ kíní jẹ́ wá gbẹ̀jẹ̀. mo lóyún ẹ̀jẹ̀ pọ̀ jù ọ bímọ tán ẹ̀jẹ̀ pọ̀ jù. kíní jẹ́ gbẹ̀jẹ̀. láyé. ṣé ká gbà pé torí pé àwa ọmọ ìsìn láwùjọ wa báyìí a ti pa àwọn nǹkan ìtì ló ń fìyà jẹ rẹ. òun ló fìyà jẹ wá o àti pátì ni o. torí pé láyé àtijọ́ nígbà tèmi gbọ́njú táwọn bàbá tèmi ń sọ kò sí hospital láyé àtijọ́ kò sí hospital nígbà tèmi dẹ́gbọ̀n jù nígbà yẹn táàdé ń san agbọ̀n ọgbọ̀n pọ́ùn táwa bá bímọ ń gbà yẹn nígbà tí n bá lọ hospital gbà ẹ̀ tọkọ mi bá pé kí n lo oògùn òyìnbó yìí kí n ṣe léè kí n ṣe máa pé láyé mi ò lo oògùn òyìnbó ewé lásán ni máa gbé bá ti lè sa àgbo lásán báyìí àgbo yẹn ni máa mu bí n bá máa gbé yẹn lẹ́yìn ọjọ́ 5 mi mú ó dẹ̀ tún lè di bí ìjọ 5 kí n mú èmi ò fẹ́ nù mí kan oògùn òyìnbó níjọ́ tí mo ti dé èyí o mo dẹ̀ ti bímọ ní ìsìn àkọ́bí mi ní ìsìn 1970 ni mo bímọ 1970 ó ní mo bímọ àwọn ìyàwó ọmọ mi hàn lóògùn òyìnbó Ọlọ́run má jẹ́ kéèyàn rí ìdúró. láyé àtijọ́ kò sọ operation gbogbo mi ní kò sí Ọlọ́run má jẹ́ kò sí ọ̀nà kì í díkẹ́ ọ̀nà tó bá gba abẹ́rẹ́ á gbà wú ìdí ẹ̀. ó ṣẹlẹ̀ rí agbègbè díẹ̀ àgbà o. ewé àtegbò yìí ni tá a bá láwà wọn bàbá ńlá kú wa. ọ̀nà kì í díkẹ́ díẹ̀ má dèbí ẹyin. ṣé ó sì ti ṣeé ṣe báyìí kí àwùjọ wa yìí sì padà sí díẹ̀? ó máa padà sí díẹ̀ o òun ló máa ṣe wá láǹfààní jù. òun ló máa ṣe wá láǹfààní ewé àtegbò ló máa ṣe wá láǹfààní jù o. tọ́láboyún lọ́wọ́ lọ sọ́sìpìtì tó bá pé wọ́n máa gbẹ̀jẹ̀ ni o ó máa ṣe kinní kan ni o lọ panu ẹ̀ mọ́ tó bá délé lọ sọ ewé àtegbò tó pé tó bá dọ̀tun la ó tó wá kó sọ fún ọ lọ́sìpìtì pé tó bá dọ̀tun la o kó wọn padà máa mú owó ẹ̀jẹ̀ yẹn wá o. ó bá dìjọ ló bá ṣe àgbo yẹn ló bá ṣe ewé àtegbò léni tó bá di ọ̀la tó bá lè lọ nírọ̀lẹ́ ọ̀la tó bá di ìrọ̀lẹ́ ọ̀la tó bá dé hospital wọn pé madam kí ló tún dé kílẹ̀ lò ewé àtegbò ni o tá a bá lè padà sí díẹ̀ ló máa ṣe wá láǹfààní ló máa rọ̀ wá lọ́rùn. operation sí náírà àtijọ́ kọ́mọ bá móbìnrin kan wo 40 tásìkò báyìí omi tó ń ti ṣẹ̀fọ́ rẹ̀ ń fọ́jà wọ́n má ṣe ń bọ́lẹ̀ ní bíbá tẹ̀lé kò sí operation láyé àtijọ́. aláboyún bá ní ọlọ́mọ bá bímọ tí ọlọ́mọ bá bímọ ogun Yorùbá kẹ̀lẹ́ lọ́mọ ṣẹ́ mọ̀ pé ẹlòmíì bá bímọ ìwọ̀n wákàtí kan ìkejì ọmọ ìlú jáde tó máa pé kán ń lọ gbé gbá wọn ń lọ gbá wò wọn lọ gbé ewé àtegbò tó bá ti mú kínní yẹn tó bá ti kì í bọ̀ lẹ́nu báyìí ẹsẹ̀kẹsẹ̀ ni bọ́mọ ṣe ń jáde lẹ́ran máa tẹ̀lé á jọ tẹ̀lé ra wọn kó ṣẹlẹ̀ rí ewé àtegbò ni. ẹ̀yin màmá ẹ kú kàlẹ̀ o ẹ ṣeun adúpẹ́ wọ́n ní tígi bá ń bẹ lẹ́yìn ọgbà ò lè wó ọgbà ò lè wó ẹ̀yin ni wa ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn màmá torí wípé àwọn ni igi lẹ́yìn ọgbà wa ní iléeṣẹ́ OE Herbs and Sure Spices tí ẹ bá wọ àyíká àti agbègbè ibi tí a wà yìí ẹ máa rí oríṣiríṣi ewé àti egbò tí ó ń ṣe ọmọ aráyé ní àǹfààní tí ó jẹ́ pé àǹfààní ńláńlá ni ó ń ṣe ọmọ aráyé
bí ó ṣe ń gba àgbàlagbà sílẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ń gba ọ̀dọ́ náà sílẹ̀, bó ṣe ń gba olóyún sílẹ̀ bẹ́ẹ̀ náà ló ń gba àwọn ọmọkùnrin náà láti ta kébékébé lọ́tùn lósì, bẹ́ẹ̀ náà sì ni obìnrin náà, ẹni tó ń wá ọmọ, ẹni tó ń wá oríṣiríṣi nǹkan. Tẹ́ bá wò ó, àtàwọn ohun mìíràn lóríṣiríṣi tó ṣeé ṣe kẹ́yìn gan máa ní àǹfààní láti bá pàdé rí, lẹ máa ní àǹfààní láti máa wò ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín báyìí ní oríṣiríṣi. Iléeṣẹ́ Oye Herbs and Sure Spices ó ní ẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń lò ó ní ayé ìgbà yẹn náà lọ́hùn-ún, tó jẹ́ wípé iṣẹ́ àjogúnbá gẹ́gẹ́ bí àwọn màmá ti fi tó yín létí ní ṣáájú, ní wípé oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ti mẹ́nu bà yìí, ewé àti egbò náà ni wọ́n fi ń ṣe gbogbo ẹ̀, tó sì jẹ́ wípé bó ṣe ń jẹ́ náà nígbà yẹn náà lọ́hùn, bẹ́ẹ̀ náà ló sì ń jẹ́ ní ayé ìsìn, tó sì jẹ́ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó ní iṣẹ́ tí wọ́n ń ṣe fún ọmọ aráyé. Ẹ wá jẹ́ kí n sọ fún yín, iléeṣẹ́ Oye Herbs and Sure Spices, ohun tí ó ti tún fi yàtọ̀ ni wípé wọ́n ní bí ayé bá ṣe ń sún bẹ́ẹ̀ náà ni kí a máa sún. Òun ni ó fi jẹ́ wípé àwọn oògùn ìbílẹ̀ tí à ń sọ̀rọ̀ nípa èyí a ti gbé e kalẹ̀ ní ìlànà ti ìgbàlódé. Lóòótọ́ ni pé àjogúnbá ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ilé, ṣùgbọ́n látara wípé ìmọ̀ ìwé tí ó tún dé bá gbogbo ohun gbogbo gẹ́gẹ́ bí ọ̀nà àgbékalẹ̀ tí àwọn ọmọ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ àjogúnbá tí wọ́n mú lé wa lọ́wọ́, òun la fi gbé àwọn nǹkan wọ̀nyí tí ẹ fi ń rí ní ọ̀nà kan tàbí òmíràn tẹ́ ń rí wípé ó ń bá ti ìgbàlódé mu. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a dẹ̀ ń sọ̀rọ̀ fún yín yìí ni ó ní iṣẹ́ tí oníkálùkù ń ṣe, tí ó sì jẹ́ wípé tí ẹ bá fẹ́ kàn sí wa, ẹ lè lọ sí orí wẹ́bsáìtì wa www.oeamiddlescoreherbal.com. ẹ kàn sí wa níbẹ̀, ẹ dẹ̀ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà tí ẹ̀ ń wò ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín kí ẹ kàn sí wa ní iléeṣẹ́ Oye Herbs and Sure Spices. Àwọn ọ̀rọ̀ tí ẹ bá lè bẹ ẹbí àbí ará sọ, ó ṣeé ṣe kẹ́yìn ní lọ́kàn wípé báwo ni ẹ ṣe lè ṣe, ẹ kàn sí wa ní iléeṣẹ́ Oye Herbs and Sure Spices. À kàn sí yín, á dá yín lóhùn fún ohun gbogbo tí ẹ bá fẹ́. Wọ́n ní bí odò bá gbàgbé orísun, ó láti gbẹ ni. Èyí ló fi jẹ́ wípé àwọn ò gbàgbé orísun wa. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun màmá. Òun ló fi jẹ́ wípé wọ́n fi ń tì wá lẹ́yìn, wọ́n fi ń kì wá lọ́kàn fún ohun gbogbo tí à ń ṣe. Wọ́n tọ́ wa dàgbà láti kékeré, wọ́n tún dúró tì wá. Torí náà ló ṣe jẹ́ wípé mo sọ̀rọ̀ kan nígbà tí mò ń wọlé bọ̀ wípé igi lẹ́yìn ọgbà wa ni àwọn màmá jẹ́. Wọ́n dẹ̀ ní tí ọmọdé bá nígi lẹ́yìn ọgbà kò gbọ́dọ̀ mí kàn. Tó ṣe bí òwe fún gbogbo ẹ̀yin àgbààgbà tó ń gbọ́ mi nílé lóko àti lẹ́yìn òdì. Òun ló fi jẹ́ wípé àwọn màmá, mo ṣe sàdánkátà, ẹ ṣeun màmá, tó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan tí ó ń jáde láti ilé iṣẹ́ wa tẹ́yìn fi ń kan sára sí wa wípé lóòótọ́ àti lódodo agbára wà nínú ewé àti egbò, kò yọ àwọn màmá sílẹ̀ o. Ẹ jẹ́ ká mú yín dé ọ́fíìsì wa láti tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ wa. Wọ́n ní inú ìkòkò dúdú báyìí òun ni ẹ̀kọ funfun ti ń jáde. Ohun tí ò wá yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé àwọn nǹkan tí à ń sọ̀rọ̀ nípa èyí látara àǹfààní lílo ewé àti egbò jẹ́ ohun tí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ lóore, tó sì jẹ́ wípé kò yọ ọmọdé sílẹ̀ bẹ́ẹ̀ sì ni kò yọ àgbàlagbà sílẹ̀. Ṣùgbọ́n ní iléeṣẹ́ Oye Herbs and Sure Spices, a ní oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀ fún yín. A ní èyí tí ó ń ṣiṣẹ́ fún ti àrùn tàbí àìsàn, a dẹ̀ tún ní èyí tí ó ń ṣiṣẹ́ fún ti ẹ̀mí táwọn èèyàn lè fi gba ẹ̀mí ara wọn là lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan. Tẹ́yin bá fẹ́ mọ̀ sí, ẹ tún wá lè lọ sórí wẹ́bsáìtì wa. Ẹ lọ síbẹ̀, ẹ lọ tẹ www.oeamiddlescoreherbal.com. Ẹ rí oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí níbẹ̀ ní sẹpẹ́. A ní àwọn oògùn ìbílẹ̀ èyí tí ó ń ṣiṣẹ́ fún oríṣiríṣi àwọn àìsàn. Bí àpẹẹrẹ, ó yàtọ̀ herbs, òun ni eléyìí èyí tí ó jẹ́ wípé fún gbogbo aláboyún, fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń fẹ́ láti bí ọmọ, pàápàá jùlọ fún ọmọbìnrin. Ó wà fún ọmọbìnrin láti máa lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà látara wípé iṣẹ́ tí ó ń ṣe. Strike It ó wà ní iléeṣẹ́ Oye Herbs and Sure Spices fún àwọn ẹni tí wọ́n ní stroke, yálà ìwọ ń rí traces ẹni tàbí ó ti mú ìwọ rí. Ó wá ń rí wípé bí ó ṣe ń ṣe ẹ́ ò mọ̀, ó wà fún ẹ ní iléeṣẹ́ Oye Herbs and Sure Spices. Bí a ṣe ní ìtẹ́ fi máa pa àti ìtẹ́ máa lò fún tinú náà láti lè jẹ́ kí gbogbo àgọ́ ara yín kí ó wà ní pípé. Bẹ́ẹ̀ náà sì tún la ní B-Health Plus Herbal Tonic, èyí tí a pè ní atúnjẹ̀ṣe. B-Health Plus Herbal Tonic ó wà fún ọmọdé, bẹ́ẹ̀ sì ni ó wà fún àgbàlagbà náà pẹ̀lú.
ẹ tún wá jẹ́ kí n gbé yín débẹ̀ kí n tún sọ eléyìí náà fún yín. Eléyìí là ń pè ní hemoregulator. Hemoregulator tí à ń sọ̀rọ̀ nípa yìí oríṣiríṣi ohun kan ni ó ń ṣiṣẹ́ fún, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ bá ní chronic infection. Orú eléyìí jẹ́ ohun tí ó pẹ̀lú ohun tí ẹ máa gbà látara wípé infection ẹlòmíì gan ti jẹ́ ohun tó yẹ pé ó ti dá àìsàn míì sí nínú àgọ́ ara, tó jẹ́ wípé infection míì gan ti di wípé ẹlòmíì ní lump nínú àgọ́ ara débi wípé èèwo tó bá mu lónìí yóò tún mu lọ́la, tó bá mu lọ́la yóò tún mu lọ́túnla. Hemoregulator wà fún yín, pàápàá jùlọ fáwọn tí wọ́n ti lò ó. Àwọn kan máa ń pè ní flusher, ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa hemoregulator wọ́n pè ní flusher látara iṣẹ́ tí ó ti ṣe fún wọn ni. Eléyìí wà fún yín láti lè fi fọ gbogbo àwọn nǹkan kí nǹkan tó bá wà nínú àgọ́ ara yín kúrò, tí ò sì ní sí ìdààmú tàbí ìbẹ̀rù náà níbẹ̀. Atúwọ́ liquid òun ni ohun tí ẹ̀ ń wò ní bíbà yìí. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé a ní oríṣiríṣi àwọn nǹkan yìí lọ́lọ́kan-ò-jọ̀kan, èyí tí ó ń ṣiṣẹ́ fún àrùn àti èyí tí yóò tún gba ẹ̀mí là, a ní lọ́lọ́kan-ò-jọ̀kan. Bẹ́ẹ̀ sì ni márají pépé a ní ti ọmọdé, bẹ́ẹ̀ sì ni a sì ní ti àgbàlagbà náà pẹ̀lú. Márají pépé herbs òun ni ohun tí ẹ̀ ń wò ní bíbà yìí. Ẹ tún wá jẹ́ kí n gbé yín débẹ̀. Ẹrọ̀fà fún àwọn tí wọ́n bá nílò rẹ̀, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ bá rí wípé ohun tí ó ń ṣe yín ó ní ọwọ́ nínú, tàbí ohunkóhun tí ó bá ń ṣe yín, pàápàá jùlọ tí ẹ bá pè wá wọlé, ohunkóhun tí ẹ bá nílò á sọ fún yín. Awogba àrùn herbal cleanser jẹ́ ohun tí kò ṣe má ní fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi nílé lóko ní inú ilé láti jẹ́ wípé kí ẹ máa lò. Awogba àrùn tí a dẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí kò yọ ọmọdé sílẹ̀, bẹ́ẹ̀ sì ni kò yọ àgbàlagbà náà sílẹ̀, ṣùgbọ́n ẹ wá gbọ́ wípé aláboyún tàbí olóyún tàbí ẹni tí ó bá ń tọ́ ọmọ kó lè lo awogba àrùn látara wípé ipò tí wọ́n wà tàbí àsìkò tí wọ́n wà yìí, tí wọ́n bá tọ́mọ mọ́, dandan ni kí àwọn náà fún ara wọn máa lò ó kí wọ́n sì máa rí iṣẹ́ náà pẹ̀lú. Awogba àrùn wà digbí fún yín. Bí a ṣe ní oníkóró tí à ń pè ní capsule, a ní tíì, bẹ́ẹ̀ sì ni a sì ní liquid náà pẹ̀lú. Èyíkéyìí tí ẹ bá fẹ́ ni a máa fún yín. Ato tíì, ato yìí kit ni ó wà tó jẹ́ wípé fún ẹ̀yin tí ẹ bá ti ní àǹfààní láti rà á, ó ń ṣiṣẹ́ fún egungun tàbí iṣan ara láti lè mú kí egungun ara kí ó túbọ̀ jí pépé sí i. Bẹ́ẹ̀ sì ni herbal tea, òun náà ni ẹ̀ ń wò ní bíbà yìí. Herbal tea jẹ́ ohun tó jẹ́ wípé kò ṣeé má ní fún ẹ̀yin tí ẹ kò bá rí oorun sùn, fún ẹ̀yin tí ẹ ń rí ní constipation, fún ẹ̀yin tí ẹ ń rí wípé inú yín ń kùn tàbí inú yín ń dàrú tàbí inú yín rí bákan bákan. Herbal tea wà fún yín ní ilé-iṣẹ́ OEA Herbs and Shrub Spices. Ẹ wá súnmọ́ bí o, ẹ̀yin ọkùnrin ni eléyìí wà fún, èyí tí mo mọ́ lé yìí. Erection booster ni eléyìí jẹ́. Erection booster tea òun ni ẹ̀ ń wò níwájú mi yìí fún ẹ̀yin ọmọkùnrin tí ẹ bá fẹ́ kí nǹkan ọmọkùnrin kí ó tún gbé pẹ́lí sí i, tí ẹ fẹ́ máa gbé wọn débẹ̀, tí ẹ fẹ́ máa mú kí inú àwọn olólùfẹ́ yín dùn ní òòrèkóòrè tàbí ní gbogbo ìgbà kí ìgbà tí ẹ bá wà pẹ̀lú wọn. Ó wà fún yín. Àwọn kan tẹ̀ máa ń pè ní alẹ́. Eléyìí wà fún yín ní ilé-iṣẹ́ OEA Herbs and Shrub Spices. Kit ẹ̀ ni a ní ọ̀dọ̀ wa. Bẹ́ẹ̀ sì ni body trim ó wà níbí báyìí fún ẹ̀yin tí ẹ bá rí wípé ẹ sanra àsanjù, tí ẹ fẹ́ jẹ́ kí body yín kó tún súnmọ́lẹ̀ sí i. Ẹ̀yin tí ẹ ní too much of cholesterol, a ní àwọn nǹkan yìí lóríṣiríṣi ní ilé-iṣẹ́ OEA Herbs and Shrub Spices. Ṣé jẹ̀dí extra ni mo fẹ́ sọ ni? Ṣé EBD-O3 èyí tó ń ṣiṣẹ́ fún fibroid òun ni a fẹ́ sọ ni? Ṣé èyí tí èèyàn kì í fi ń rórun sùn ni? Ṣé fever ni? Ṣé rálẹ̀rálẹ̀ ni? Ṣé blood booster capsule ni ohun tí ẹ fẹ́ ni? Tàbí sperm booster? Èyíkéyìí ohunkóhun tí ẹ bá fẹ́, a ní ìdígbí ní ilé-iṣẹ́ OEA Herbs and Shrub Spices. Ẹ wá gbọ́ná, a ní eléyìí gẹ́gẹ́ bí ìtọ́jú ojú. Eye care supplement òun ni ohun tí ẹ̀ ń wò ní ọwọ́ mi ní bíbà yìí, tó sì jẹ́ wípé tí ẹ̀yin náà bá lò ó, dandan ni kí ojú yín kí ó máa ríran kedere, bẹ́ẹ̀ sì ni kí ẹ wà ní ipò àlàáfíà ní ìgbàkúùgbà. DT12 supplement ó wà fún gbogbo ẹ̀yin tí ẹ ní diabetes, ní ìtọ̀ ṣúgà, yálà type 2 or type 3 nìwọ ní. Ní ilé-iṣẹ́ OEA Herbs and Shrub Spices, ẹ kàn sí wa níbẹ̀. Dandan ni kí a sọ fún yín èyí tí ó yẹ kí ẹ lò tàbí èyí tí ẹ bá fẹ́ láti lò nínú àwọn nǹkan wọ̀nyí. H3 supplement náà wà fún ẹ̀yin tí ìfúnpá yín bá ń ga.
tẹ́ bá ní ìfúnpá gíga H3 supplement wà ní ilé-iṣẹ́ OEA Herbs and Sure Spices. Ẹ wá gbọ́ náà o, bí a bá ṣe ń sọ wípé oúnjẹ fún inú, inú fún oúnjẹ, ẹ má jẹ́ ká gbàgbé wípé ṣíṣètọ́jú ara wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Bí a bá ṣe ń jẹ àwọn nǹkan kan, pàápàá jùlọ àwọn nǹkan tí à ń jẹ ní àsìkò yìí, ó yàtọ̀ sí ohun tí àwọn baba ńlá wa ń jẹ ní ayé ìjọ́un ní ìgbà náà lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń jẹ nígbà náà lọ́hùn-ún, a rí wípé right from the source ni wọ́n ti máa ń mú tó jẹ́ fresh, tí ò sí wípé wọ́n ti fi chemical preserve ẹ̀. Bí àpẹẹrẹ, àwọn èso kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọn kì í gbọ́njú báyìí àwọn gan lórí igi wọn. Tí wọ́n bá ti lè ṣe bákan, wọ́n yóò já, wọ́n yóò fi pamọ́, tí wọ́n yóò da nǹkan bò ó. Látara àwọn nǹkan tí wọ́n fi bò ó yìí tàbí tí wọ́n fi sí yìí, ó ṣeé ṣe kí ó máa ṣàkóbá fún ara, ṣùgbọ́n a fi ń lọ́kàn balẹ̀ ní ilé-iṣẹ́ OEA Herbs and Sure Spices wípé ohunkóhun tí ẹ bá jẹ, ẹ fi ọkàn yín balẹ̀. Ohunkóhun tí ẹ bá máa lò, ó wà ní ilé-iṣẹ́ wa láti lè jẹ́ kí ara yín wà ní pípé. Ìdákọ́lẹ̀ wà fún àwọn ọmọkùnrin tó bá ní ìdákọ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni Túdè, gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ tí a ti ṣe máa ń sọ, òun náà wà ní ibi báyìí. Túdè tí a sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, ó wà ní ibi báyìí. Túdè kò lórúkọ méjì bí ó ṣe wípé láti tú ènìyàn sílẹ̀ kúrò nínú ohunkóhun tí ènìyàn lè máa là kọjá. Túdè water, Túdè liquid, Túdè spray, Túdè liquid, bẹ́ẹ̀ EA01 àti àwọn ohun mìíràn ni ó máa ń bá Túdè jáde ní ilé-iṣẹ́ wa. Túdè pack wà ní ilé-iṣẹ́ OEA Herbs and Sure Spices, tó sì jẹ́ wípé tẹ́yìn náà bá ti ṣe ń lò báyìí lẹ́ẹ̀ máa rí iṣẹ́ rẹ̀ ní kíkún. Bẹ́ẹ̀ náà sì ni spiritual lucky water wà fún ẹ̀yin tẹ́ bá ń tajà, tẹ́ fẹ́ lọ síwájú àti kí gbogbo lè máa lọ síwájú sí. Tí ẹ bá fẹ́ kàn sí wa, ẹ lè lọ sí orí wẹ́bsáìtì wa www.oeaherbsandsurespices. Yàtọ̀ sí eléyìí, ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà wa tí ẹ wò ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín fún ìtọ́nisọ́nà tàbí àlàyé, tàbí tó bá lóhun mìíràn tẹ́yin fẹ́ bá wa sọ tí ò tí ì sí lára nǹkan tí a ti sọ yìí, ẹ kàn sí wa ní ilé-iṣẹ́ OEA Herbs and Sure Spices. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan wípé a sọ fún yín pé a fẹ́ mú yín dé ọ́fíìsì wa. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ fún yín pé iṣẹ́ àjogúnbá ni látara àtìlẹ́yìn àwọn màmá gẹ́gẹ́ bí iṣẹ́ tí àjogúnbá ní inú ilé. Ẹ̀yin náà ti gbọ́ ohun méjì mẹ́ta láti ẹnu àwọn màmá tí wọ́n ti sọ fún yín látara àǹfààní àti ìwúlò ewé àti egbò, tó sì jẹ́ wípé iṣẹ́ takuntakun ni ó ń ṣe. Kébé báyìí ni ara yín yóò máa le. Àìsàn ní fi àgọ́ ara yín ṣe bùgbé lágbára Olódùmarè. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ò yí padà, Olúwagbémiga láti ilé-iṣẹ́ OEA Herbs and Sure Spices. Ẹ ṣeun tẹ́ ẹ̀ ń tẹ́tí lọ́wọ́. Ewé ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ewé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Sure Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Sure Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí, lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Tó bá ti délé iṣẹ́ wa, ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Sure Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Sure Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́
ká bó jẹjà tàbí tọ́kì bọ́dún tuntun bá wọlé oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹjà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tàwa lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa dádì mami brothers sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa kí máa kí. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. irọ́ ni. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. figagbága. pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o. wọn ara rẹ̀. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀ mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. ẹ̀bùn lórí gbogbo gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbogbo gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC Man bàbá mo jẹ́. Báṣùgbà mọ́ mi o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi